وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. آمين. آمين يا الله. Ọlọ́run kí ó wọlá àsàlátù tí a ṣe yìí, àwọn àgbàlagbà tí àwọn bàbá tara wọn jáde nínú ilé wa nílé àlẹ́ àga, ẹni ìkẹ́ ni wọ́n, ẹni ìgẹ̀ ni wọ́n, ẹni àánú ni wọ́n. Ọwọ́ ìkẹ́ Ọlọ́run, ọwọ́ ìgẹ̀ Ọlọ́run, ọwọ́ àánú Ọlọ́run, Ọlọ́run má dà kúrò, má kà kúrò lára wọn. Àmín. Láyé tí wọ́n wà láyé òdodo ni tó ní fi ń júwe bí àná ṣe rí. Ọlọ́run dákun, láyé tí wọ́n wà táwọn ètí ìdébẹ̀ táwọn sì ń rí wa báyìí, dákun Ọlọ́run má dáwọ́ kẹrẹ náà dúró fún wa. Àmín. Gbogbo ẹni yòówù bá tó bá ṣe àmín, gbogbo tí ń dáwọn àgbàlagbà tiẹ̀ náà tó ti lọ, Ọlọ́run má ṣàṣe àlékún kẹfà wọn náà. Àmín. Àwa fọlọ́ Ọlọ́run àfibẹ̀ lọ́hùn ní gbogbo àdúgbò wa yìí pátápátá, gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ, Ọlọ́run má ṣàbá wa kẹ́ wọn. Àmín. Bàbá wa àgbà nínú ilé, bàbá wa Mọ́gàjí, àlékún àlàáfíà ara, àlékún ìdámọ̀nà Ọlọ́run, àlékún tọ́sọ́nà Ọlọ́run, àrísìkí tó pọ̀, Ọlọ́run dákun má ṣàbá fi sọ̀rọ̀ ìtàn fún yín o. Àmín. Ó wá bẹ̀rẹ̀ látòrí yín, ó fi kárí gbogbo tí ń jẹ́ ọmọ inú ilé, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, kódà àwọn tí wọ́n ti jáde kó nínú ilé tí wọ́n lọ lọ́kọ́ níbìkan àbí tá lọ tẹ̀dó síbìkan lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, Ọlọ́run má ṣàbá fi dùkú àdúrà yín ránṣẹ́ sí wa. Àmín. Bá a ṣe wá tọrọ fún ilé wa nílé àlẹ́ àgàn, gbogbo inú ilé tó sọ̀rọ̀ à ń di wa pátápátá, Ọlọ́run má ṣàjò orí bẹ̀ fáwọn náà. Àmín. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo àwa tá a wá ń jẹ́ aṣọ bàbá ní gbogbo àwọn ọmọ kéwú, ta ní bàbá ò ní tán torí káwa náà má bàa tán. Àlùbáríkà àwọn bàbá tó ti wà lára wa kò ní parẹ́ láíláí o. Àmín. Ọlájọ́ kan ṣoṣo Ọlọ́run. Àmín. Gbogbo ẹ̀yin ìyá wa lásàlátù, gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà ń kalẹ̀, àlùbáríkà táwọn bàbá ti tọrọ fún wa yóò ràn wá, yóò ràn àwọn ọmọ wa. Àmín. Ọlájọ́ kan ṣoṣo Ọlọ́run. Àmín. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo bá a ṣe wá ṣe ìyá darí sọ́dọ̀ àwọn bàbá, àfọlọ́ Ọlọ́run, àfibẹ̀ Ọlọ́run fún bàbá. Ọba tó dúró tì yín níjọ́ tó le, tó sì san yín lẹ́san rẹ̀, Ọlọ́run má jẹ́ ó dó lórí yín. Àmín. Inú tọ́lọ̀ ń ṣe fáwọn àlájí àgbà, tọ́lọ̀ ń ṣe fún yín àti rí i. Ọlọ́run ní kọ́ mọ ó yàn lójú àlájí àgbà, àwọn tó jáde lára yín náà yàn lójú yín. Lójú àwọn tí àlájí àgbà bí, àlájí àgbà ti láyè nílé ọba, tọba Ìlọrin bùn wọn lẹ́bùn láì wá. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. Ọmọ ọmọ tí ń yàn lójú yín, bàbá ò wá sí mọ́, à ń múra àti ń ka 18 years tí bàbá ti jáde láyé báyìí. Ìtọ́nà wá ṣe fún bàbá lẹ́yìn bàbá ni
gbígbàdúrà tọ́lọ́run ṣe fàlàyé àgbà lára ọmọ lójú wọn kò wá dópin nígbà tí bàbá ti lọ. gbígbàdúrà tọ́lọ́run ṣe fàlàyé àgbà lára àwọn ọmọ kéwú kò dópin nígbà tí bàbá ti lọ. Ọlọ́run kó pa méjèèjì papọ̀ má ti di ó yá fún yín nìṣẹ́ àmọ́ Ọlọ́run má sábà ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. Àmì yìí lẹ púpọ̀. Àmín. A wá fi Ọlọ́run a fi bẹ̀ lọ́hùn. Ẹ̀mí gúngùn tọ́lọ̀ fi tàwọn alájí àgbà lọ́rẹ tí sì ti fi ń ta yín lọ́rẹ báyìí. Èyí tá a máa tọrọ náà ni al-aqiba. Wọ́n sì ní al-aqilu man yatadabbaru al-awaqiba. Dákun Ọlọ́run, dákun Ọlọ́run. Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. ó ní la ta'jabu bi anfusikum wa la ta'jabu bi kathrati a'malikum wa la ta'jabu bi qillati dhunubikum wa la ta'jabu bi amza'in hatta ta'lamu bima yukhtamu lahu. Sallallahu alayhi wa sallam. Kí ni ó gbẹ̀yìn ẹ̀? Dákun Ọlọ́run, dákun Ọlọ́run, dákun Ọlọ́run má ṣe ṣe sùúrù. Àpèjúwe pọ̀ lára àwọn ànábì Ọlọ́run. Gbogbo àwọn ànábì Ọlọ́run tá a rápèjúwe tá a lè sọ pé Ọlọ́run irú eléyìí má ṣe fún wa. Gbogbo orú àpèjúwe bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ ó bá yín láéláé. Àmín. Ọlọ́run má ṣàwọlá tí ń bẹ láàrin yín àtàfáà yín tẹ́lẹ̀ kan ò mọ̀. Ọlọ́run dákun má ṣàbá wa dúró tì yín jù báyìí lọ. Àṣírí máa yàmì láyé dáníṣọ́ àrídùkọ́. Wà á fákùnmọ̀ ra àmàlù wà á mọ̀jìbò. Ẹ dákun àlámúnáṣìrá ni ẹjẹ́ á ṣe fún bàbá. Ẹjẹ́ á ṣàlámúnáṣìrá fún wọn. Ọlọ́run fún àlámúnáṣìrá dùn ànábì Muhammadu ni. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó dákun, Ọlọ́run kó dákun. Ẹni tí bá ń dùn fújù náà ló gbọ́dọ̀ máa páyà. Bó ni ó sì padà rí? Ìjẹta dá púpọ̀, àná dá òní dá, Ọlọ́run jọ̀la náà ó dá. Ẹ dákun àlámúnáṣìrá kọ̀ọ̀kan fún bàbá wa. Bismillahirrahmanirrahim. Alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fanzur wa ila rabbika farghab. Àmín. A ṣe Suratul Fatiha kan òun náà ní ó máa jádùá tá a fi wá gbé máìkì kalẹ̀. Wáàsí wo làwọn fẹ́ ṣe wájú àwọn bàbá? Àwọn ọmọ kéwú bíi tèmi ẹ̀rí bí a lọ ayé kan lónìí. Mawludi Nabiyyi Sallallahu alayhi wa sallam. wọ́n bí ànábì lóòótọ́ o. Wọ́n wá bí ànábì kódà ńjọ́ tí ìyá rẹ̀ lóyún ẹ̀. Kò rí ìnira táboyún máa ń rí, kí ló kọ́ wa? Kódà ńgbà tá ànábì ó wáyé tí ìyá rẹ̀ bí wọ́n bí Makhatuma. Kódà wọ́n ti dábẹ́ fún un, kí ló kọ́ wa? Wọ́n bí ẹ̀jẹ̀ kìíní kan, kí ló kọ́ wa? Bíbí ànábì ò kọ́ wa lẹ́kọ̀ọ́ kankan. Má sì gbọ́ o. Èyí táwa pàtàkì ń bi bíbí rẹ̀ nì. Òun kọ́ ló yẹ ká pàtàkì bí kì í bá ṣe kí làwọn tó bí. Kí ni tí wọ́n ṣe fọ́lọ́hun tó fi wá já wọn ni wọ́n bí?
ta nínú wa tí wọn ń tá a bá ṣàdúrà kan ní ìsìn gbogbo wa lásàámì àmẹ́mi tí mo ṣàdúrà wọn ò ní sàámì bọ́lọ̀ ń bá sọ wípé irú ànábì ó sì tún wáyé gbogbo wa látọ̀rọ̀ pé ọlọ́run o mọ́ṣàjẹ́ ń bírú ànábì lọ́mọ àmẹ́mi ò ní sàámì ẹ̀ gbogbo wa tá a sì sàámì náà tá a bá ronú jinlẹ̀ dáadáa a ní padà tọrọ ọ̀rọ̀ ànábì lọ́mọ ta ló ń tọ̀hún tọ́lọ́hún ó sì gàdá kalẹ̀ fún tí ó ní mo fẹ́ fún ọlọ́mọ kan bíi Muhammad ní orí o àmọ́ ìwọ bàbá tó bí ọmọ yìí bíyàwó rẹ bá ti lóyún ọmọ yìí lóṣù 6 ó kò láyé ìyàwó rẹ tí ó wàá bí ọmọ náà bí bá ti ń dọmọ ọdún 6 nìyá náà ó tún kò láyé bí ó ṣe wá kárí ayé tó tí gbẹ̀yìn ó sì rọrùn fún ilé yín náà àwọn fámìlì rẹ ni wọ́n kọjọ́ tẹ̀ ta ló tọrọ ọrú ọmọ bẹ́ẹ̀ pé yóò kárí ayé àmọ́ ẹ̀yìn yín ni ó ṣe ṣe rí wípé àròjinlẹ̀ nípa Ànábì Muhammad sallallahu alaihi wasallam àmọ́ wá rí wípé Ọlọ́run ní òun fi ṣe ni tàlẹ́ Abdullahi tó bí ànábì ta ni Amina tí ń jẹ́ ìyá rẹ̀ tó bí ó wu Ọlọ́run ló ṣe Abdullahi ní bàbá ànábì ó wu Ọlọ́run ló ṣe Amina ní ìyá ànábì ìdílé wọn ìdílé yìí ni àmọ́ wọn ò bí wọn ọmọ òun rí ìdílé wọn. Salamun ala Aṣírí ojúde Muhammadeen. Alájí àgbà níyàn ànábì báyìí o. Ọmọ káàdà nọ́ra, ọ̀bìlà Ádámà mọ́sífìrà. Bàbá tó bí ànábì ò sí láyé mọ́. Ìyá tó bí ànábì wá bí ànábì. Àkọ́kọ́ oore tí ó wàá ṣẹlẹ̀ pé wọ́n bí ànábì ìfẹ́ ló bí. Ìfẹ́ tí gbogbo wa sọnù lónìí tó dayé rú. Ìfẹ́ tí gbogbo wa ti gbàgbé tí ò járó rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Amina bí Ànábì Muhammad kalẹ̀. Sallallahu alaihi wasallam. Ẹrú Abu Jali tí ń bẹ lọ́dọ̀ Amina nígbà tí ń bí ó wá lọ sọ fún Abu Jahali sábùlà akámi ni wọ́n ń pè é ìsìláàmù ló sọ di Abu Jahali ọmọ ìyàwó Abdullahi mà bímọ ó ló bímọ Abdullahi tí ò sí mọ́ ó bímọ ó ló bímọ kéèyàn ó jáde ńlé kó sì má wọlé kéèyàn ó jáde ńlé kó sì má wọlé Abdullahi jáde nífà ilé ó jáde ń ṣèrìn àjò lọ kò sì padà wọlé. Salamun ala asri wujudi Muhammadeen wa ma kana nuran ọ̀bìlà Ádámà mọ́sífìrà. Ìyàwó Abdullahi bímọ olóbímọ olóòsì di ọmọlúàbí lónìí mo yọ ọ́ kúrò nínú ẹrú. Allahu akbar. Kí ló torí ẹ̀ ṣe ó nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ tí ò sí mọ́. Bàbá ànábì wá gbé ànábì ó wá gbé lọ Kàábà ìwà fi ń rọ kiri ka Kàábà ìwà ń ṣe òyìnbó bìlì wáhídì. Min kulli sharri yasidi wa kulli khalqi wahidi min qa'imi wa qa'idi. Nítawọn àwọn ìyá jẹta àtàwọn ìyá lánàá tí wọ́n máa ń wí fáwọn ọmọ nù ó ti parẹ́ lọ́rin nísìn. Òyìnbó bìlì wáhídì min kulli sharri yasidi
وكل خلق رائد من قائم وقائد. bàbá ànábì ló gbé ànábì, rìwáyà kan ní àmìnà ló gbé, àtàmìnà ló gbé, àti bàbá rẹ̀ ló gbé. Wọ́n ṣàfi ìṣọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run, ẹnìkan ló gbé. Ó ní òyìnbó bìlì wáìdì min sharri kulli hasidin. òyìnbó bìlì wáìdì min sharri kulli hasidin. Tálẹ̀ yìí fún ìṣọ́ ọmọ yín nìsí. Ẹ wo báwa ṣe ń bímọ lónìí, ẹ wo bá a ṣe ń tọ́mọ lónìí, ẹ wo ń táwọn ọmọ dà mọ́ wa lọ́wọ́ lónìí. Ìfẹ́, wọ́n wá gbé ànábì, wọ́n fi rọ kiri káàkàábà, wọ́n fi rọ kiri káàkàábà. sallallahu alaihi wasallam. Ànábì wá ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ wá. Ó dọmọ ọdún mẹ́fà, ìyá ò sí mọ́, ìyá oníyà ló tọ́. Inú ilé wọn lọ tá ti dìde. Bí Yorùbá bá níbi kú ilé ò bá pa ni, ànábì ní ké sọ díẹ̀. Wọ́n wá lé ànábì jáde kó lu Mọ́kà, ó wá lọ tẹ̀dó sílùú Mádínà, ó wá dẹni tí gbogbo wa ń jòkó tá a láà ń sọ yìí pé wọ́n bí ànábì. Salamun ala asli wujudi Muhammad wa ma kana nuran wa bila adama masfira. Èyí tí mo wá fẹ́ ká bú tó bá yẹ pé lóòótọ́ ni a bá fẹ́ máa ṣe màlúdì, àwọn kan ní màlúdì ò dáa, ṣe bí yìí bá a ṣe ṣe lọ́ọ́ fi sọ fún wa kí ò dáa. Àwọn kan ní màlúdì ò dáa, òsàn òun ò jẹ̀bi náà. Irun tá à ń kí náà ẹlòmíì ń kí, tọ́lọ́run ó sì sọ pé n tó kírun ìfẹ́. Kí mo fẹ́ ká mú lára ànábì lálẹ́ yìí lọ́dọ̀ bàbá wa Sẹ́ríkí Mọ́làmẹ́. Bàbá wa ọ̀rọ̀ ọmọ ní ìmọ̀ ló sì kọ́kọ́ sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìmọ̀ mélòó ni wọ́n ń bẹ̀nu ayé? Al-ilmu ilmani, méjì ni mà, ilmu Allahi wa ilmu dunya. Ìmọ̀ tọlọ́hun àti ìmọ̀ tayé. Bá a ṣe wá pín òun kìí ṣe pé mọ̀ ọ́ pín, ìta ń lo ìmọ̀ fún ló jẹ́ á pín. Ànábì wa ń sọ fún wa, ó ní talabul ilmi faridatun ala kulli muslimin wa muslimatin. Ìmọ̀ lànàbì kọ́kọ́ gbà ní rìsálà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ànábì lọ nínú Gharul Hira. Ànábì wa ń sọ yìí pé Ọlọ́run wá rẹ́ Jìbìrìlù. Ó ní wọ Jìbìrìlù ìkírà. Ikra bismi rabbikal ladhi khalaq. Khalaqal insana min 'alaq. Ọ̀rọ̀ ní tẹ́ ẹ bá fẹ́ sin èmi Ọlọ́run tẹ́ ẹ sì mọ̀ mí dáadáa, ẹ lọ jókòó tì ìmọ̀. Kí ló sọ bàbá wa tá a jókòó tì lónìí bí tí wọ́n dá ìmọ̀? Ikra bismi rabbikal ladhi khalaq. Jìbìrìlù wá bá Ànábì, ó ní ìkírà máa kà. Bismi rabbikal ladhi khalaq. Àmọ́ tó o bá fẹ́ wá mọ̀, ó kọ́kọ́ lọ wá mọ̀ nípa Allahu. Ó wá ìmọ̀ nípa Allahu. Allahu tó wá fẹ́ wá mọ̀ nípa rẹ̀ yìí kìí ṣe ìmọ̀ zàtí ló wá. O lè máa ti ń jẹ́ Ọlọ́run àfi ká wá ìmọ̀ nípa ntọ́lọ́run dá, torí látara Allahu láti mọ Ọlọ́run. Alifu tí ń bẹ ń bi Allahu, láàmù tẹ̀lé tí ń jẹ́ alifu àti láàmù márífà, láàmù àti háwù tẹ̀lé tó wà látara ìláhù. Allahu, Ọlọ́run wá ní tẹ́ ẹ bá fẹ́ mọ̀ mí, Allahu la ilaha
إلا هو الله لا إله إلا هو. ẹ bá fẹ́ mọ èmi ọlọ́run èmi ni Allahu èmi ni ọlọ́run kan allazi la ilaha illa hu kò sẹ́ni tá a lè mọ wá ń pa ẹ̀ tá a sì ní tètè rí àfi ká rí lára nǹkan tó dá illa hu àfọ̀n. ẹ wá yọ álìfù yẹn kó mẹ́ẹ̀ ọlọ́run ní lillahi ma fi samawati wa ma fil ardi. لله ما في السماوات وما في الأرض. ọlọ́run la fẹ́ wọ̀ wo ikira bismi rabbika náà nù kí ni isimu rabbika òun náà ni Allahu Allahu náà lọ́lọ́run ní kó kọ́kọ́ wá ń pa ẹ̀ ọlọ́run wá ní tẹ́ ẹ bá fẹ́ mọ̀ mí àfi kẹ́ ẹ lọ wo sánmà pé lillahi máa fi samawati ntí ń bẹ ń sánmà ọlọ́run lémi ọlọ́run ni mo ní. وما في الأرض. ntí ń bẹ nílẹ̀ èmi náà ni mo ní tẹ́ ẹ bá fẹ́ mẹ̀mí ọlọ́run látara sánmà rọ̀fà àsàmà wá ti bìdé ìrẹ̀ àmàdé tààrà òun. رفع السماوات بغير عمد ترونها. àwọn èèyàn tó yé wa yí pé sánmà lóko tó gbé dé ọlọ́run ò sọ yí pé òpó gbé sánmà dúró àmọ́ rọ̀fà àsàmà ọlọ́run lòun gbé sánmà dúró bìgẹ́rì amàdín pẹ̀lú òpó kan tàràùnà ha tẹ̀yìn ò lè rí wọ́n wá ní kí lòpó tó gbé sánmà dúró òun náà ní kún fàyàkùn. àwọn èèyàn mọ̀ ọlọ́run wá sọnù Kùránì pé kódà nínú sánmà ní àríṣù òun wà níjọ́ tó wọ́n bá já sánmà àlẹ́ àríṣù tí ń bẹ̀ yìí kò sí ní tó gbé e dúró báyìí àmọ́ tó bá di jọ́tálìkì àmọ́ bá dé á ní káwọn kan gbé e dúró àwọn tí ó sì gbé e dúró àwọn màláíkà ni wọ́n yà á mílò àríṣà rabbika yawma'idh samaniya. ويعمل عرش ربك يومئذ ثمانية. tẹ́ ẹ bá wá yọ láàmú lillahi kó ń bẹ́ẹ̀ ọlọ́run yóò tún wá di lahu ma fi samawati wa ma fil له ما في السماوات وما في الأرض. ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀ tẹ́ ń ṣe nǹkan kan tó wù yín lónìí mo kàn ń wò yín ran nítorí wípé lillahi ma fi samawati wa ma fil ardi liyajziya alladhina asa'u bima amilu wa yajziya alladhina ahsanu bil husni. ويجزي الذين أحسنوا بالحسنى. ọlọ́run ní ti bẹ́ ń sẹ́mọ̀ ìjọba nàìjíríà ìjọba àlùkò kan ọlọ́run ní béèrè lọ́wọ́ yín owó airspace tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn pléènì ọlọ́run ní béèrè lọ́wọ́ yín àwọn ọlọ́run náà nù fá ọlọ́run tẹ́ ẹ bá tó wá yọ lámùkó mẹ́ yóò wá gìlàwú máa fi samawati wa máa fi al-ardi àti tí ń bẹ ń sánmọ̀ àti ilẹ̀ ọlọ́run lòun ni tẹ́ ẹ bá tó wá yọ lámùhún náà kó ń bẹ́ yóò tó wá di huwa Allahu allazi la ilaha illa. والله الذي لا إله إلا هو. gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń wá ọlọ́run ọba tẹ́ ẹ fẹ́ rí ọlọ́run ṣáájú ọlọ́run ẹ lè rí làáfàá kan wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní kayfa arafta rabbaka bó o lọ ṣe wá mọ ọlọ́run tó báyìí ó ní araftu rabbi bí rabbi wàláwùlá rabbi má araftu rabbi. Allahu akbar. ó ní araftu rabbi mo mọ ọlọ́run mi bí rabbi látara ọlọ́run mi wàláwùlá rabbi tí ò bá wá sọ́lọ́run ni má araftu rabbi ìbá tí mọ ọlọ́run. Allah. ọlọ́run máa ń dàrú mọ́yàn lójú ẹgbẹ́ Ibrahima ẹjọ́ tóun àti nàmúrúsù jọ ń fà tó ní rọ̀bí alẹ́sí yuhyi wa yumitu. ọlọ́run mi ní máa pààyàn nísìnyí máa yéèyàn nàmúrúsù àrẹ ọlọ́run rẹ̀ wọ́n tiẹ̀ níṣẹ́ kò tiẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ ana yuhyi wa yumitu èmi náà máa yéèyàn mi sì máa pààyàn. ó ní rọ̀bí alẹ́sí yàtí bí sàmùsì mínà ní màṣíríkì
fáátì bìá mínàlì màgìrìbì fábù ìtàlẹ̀sí kàfàrà. nígbà tí Nàmúrúsù sọ fún ẹ̀ka nàbí Ibrahim sọ fún Nàmúrúsù tán torí pé òróró mú wa ó wá padà ó wá kó òun nìkan ó wá wò pé àbí bí Nàmúrúsù ṣe tó pa èèyàn kan tó fúré èèyàn kan àbí bí ọlọ́run náà ṣe máa ṣe nu ó wá ní rọ́bì àrì ní kẹ́yìfà tó yílí máwùtà ọlọ́run ní àwàlámùtò omi níbí kọ́ọ̀là bàlá wàlákì liyatma inna qalbi. kì í ṣe pé gbọ́ngbọ́n àmọ́ fẹ́ dàrú mọ́ mi lójú o. ẹni ọlọ́ọ̀ni kálẹ̀dí marra àlá qaryatin wa hiya khawiyatun àlá urushiha qala anna yuhyi Allahu hadhihi ba'da mawtiha fa amatahu Allahu mi'ata 'amin àmọ́ta lọ́lọ́run ló kí wọ́n máa dàrú mẹ́lòmíì lójú. kéwú ó pọ̀ baharun amik ó pọ̀ débi wípé ẹnìkan ò lè rí tán. ìmọ̀ wa dàrú mẹ́lòmíì lójú béèyàn ò bá bí kéwù ò bá yéèyàn dáadáa ẹ wà á bọ́nu Kùránì èyàn ó sì máa sì í gbọ́ torí wípé ó ti dàrú mọ́ ọ lọ́wọ́ torí pé ńgbà tó lọ bá ní yá ayyuhan nabiyyu iza tallaqtumun nisaa. Ya ayyuhan nabiyyu iza tallaqtumun nisaa kò ní ya ayyuhal anbiya iza tallaqtumun nisaa ya ayyuhan nabi ìwọ ànábì o iza tallaqtumun nisaa tẹ́ ẹ bá wá ta ló pè ta ní ń bá sọ̀rọ̀ ní fi máa dàrú mẹ́lòmíì lójú ni ó fi wá sọ̀rọ̀ dígbà tóun fẹ́ sọ tẹ́nìkan kò sọ rí. ọlọ́run ní ìkìrà bísmì rabbika alladhi khalaq. ìkìrà bísmì rabbika alladhi khalaq. èyí ṣe tọ́lọ́run ní ìkìrà ó fẹ́ kó mọ̀ pé ọlọ́run fẹ́ ká nábì ó mọ òun àmọ́ mọ̀ pé kò lè mọ òun láì wá òun ló fi wá ní ìkìrà ó tùlùbùlì ìlímà á ní káàlì kíkà wá mọ̀ ń pẹ́ ní ó dá ọ ó kàn ṣàdédé bára rẹ afahasibutum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. ọlọ́run wọ́n ń sọ fún ànábì pé bó o ṣe ríra rẹ mo fẹ́ kó o tiẹ̀ rí mùjíṣẹ́ mi ọlọ́run kó o rí kúdírè mi ọlọ́run kó o rí ìrádè mi ọlọ́run alladhi khalaqaka ẹni tó dá ọ ló rẹ̀yàn sí ọ ibo ló ti wá dá ọ. khalaqal insana min alaq. iqra wa rabbukal akram. la ilaha illallah. alladhi allama bil qalam. allamal insana ma lam ya'lam. sábẹ́ gbọ́dọ̀ ọ̀hún sọ wípé Ar-Rahman. Ar-Rahman. allama al-Qur'an. la ilaha. خلق الإنسان علمه البيان. ọlọ́run ní Ar-Rahman. Ar-Rahman. ìkírà bísímì rabbika ìsìmù ọlọ́run tọ́lọ́hún júwe fún ànábì ó tún wá ní Ar-Rahman. Ar-Rahman. èmi Rahmanu dé. allama al-Qur'an. èmi mo lè fi Kùránì yí ọ ṣe sùúrù ń bọ̀ wá. allama al-Qur'ana èmi mo lè fi Kùránì yí ọ torí ànábì ń ṣe wàhálà ńgbà tí Kùránì ń sọ̀kalẹ̀ ọlọ́run wá ní wala ta'jal bil Qur'ani min qabli an yuqda ilayka wahya.
bí Jìbìrìlù bá mú Kùránì kan dé àyà kan dé ànábì ó wí tẹ̀lé Ọlọ́run ní ṣe sùúrù inna alayna jam'ahu wa Qur'an fa iza qara'nahu fattabi' Qur'an. Ọlọ́run ní Ar-Rahmanu allama al-Qur'an la ilaha illallah khalaqal insana allamahu al-bayan. ẹ wo correlation tí ń bẹ láàrin súrátì Rahman àti súratul Khalaq. Ọ̀rọ̀ ní Ikra bísmì rabbikal ladhi khalaq. Ikra bísmì rabbikal ladhi khalaq. Khalaqal insana min 'alaq. Ibi tó ti dá wa nù. Àwa la dá ẹ min 'alaqin látara omi tí ò gbọlọ̀ kan aṣọ tí bá ti ń kan aṣọ ó sì sọ wá de ìwọ̀ tá a lè kírun mọ́. Ọlọ́run wá ní kò tẹ́ síbẹ̀ khalaqal insana. Ọlọ́run ní kìí ṣe wọ nìkan la dá mbẹ́ a tún dá gbogbo tí ń jẹ́ èèyàn min 'alaqin khalaqal insana. Ọlọ́run láwọ̀ Ọlọ́run la dá òun yẹn bá a ṣe wá dá yín yẹn Ikra wa rabbukal akramu. Bàbá ní alẹ́ àkìrámù táwa bá fẹ́ tu àwa ní alápọ̀nlé. Bàbá ní talẹ̀ ṣáàtì ìtàn Ọlọ́run káròyìn rẹ̀ bí máa yàlí kùfú pẹ̀lú ohun tó tọ́ sí bèlèǹtàṣe táwa ṣe sì á dà wásífì rẹ̀. Bàbá wa ní alẹ́ àkìrámù ọlọ́rẹ jùlọ tó sì wù ọ́ sùsùn tó ní bàbá ó wù ọ́ sùsùn ó sọ ọ́ dẹni tí ò níyà torí pé tó bá láwọn méjèèjì ò ní ríṣẹ́ jẹ́ alámúnáṣírá. Laka sadraka wa wada'na anka wizrak. Alladhi anqadha dha'raka. Ọlọ́run ní bó o ṣe ní bàbá bó o ṣe níyà ó sì ju gbogbo àwọn tí wọ́n ní bàbá àtìyá lọ. Ọlọ́run ò wá dákẹ́ mẹ́ ó ní Ikra wa rabbukal akramu. Ikra wa rabbukal akramu. Alladhi 'allama bil qalam. 'Allamal insana ma lam ya'lam. 'Allamal insana ma lam ya'lam. Adama wa 'allama Adama al-asma'a kullaha. وعلم آدم الأسماء كلها. Orun kùn ọ́ tó fún Ádámà ní àrífù àlá márífà. وعلم آدم الأسماء كلها. ثم عرضه على الملائكة. Kí la Ádámà ṣe fọ́lọ́hun? Kí la Ádámà kí ló ṣe fọ́lọ́hun? Ádámà Ọlọ́run dá ó wá dá tán ó wá fi ṣe challenge fáwọn màláíkà látara pàtàkì mọ̀ torí pé àwọn màláíkà ní ẹ̀tẹ̀jẹ̀ àlù sífíkù dìmọ́ Ọlọ́run wá dá wọn lákẹ́pẹ́ ìní àlámù máa láta àlámù. Inni a'lamu ma lam ta'lam. Inni a'lamu ma la ta'lamun. Ó fi mí lẹ̀ pẹ̀lú Kùránì. Inni a'lamu ma la ta'lamuna. Inni a'lamu ma la ta'lam. Ọlọ́ni inni a'lamu ma la ta'lamuna. Ọlọ́ni tẹ́ mọ̀ èmi Ọlọ́run ọba mọ̀ èmi mọ̀ kí lọ́lọ́run fi sọ fáwọn màláíkà pé kí wọ́n dákẹ́ ìmọ̀ láti wá jẹ́ kí wọ́n mọ pàtàkì ìmọ̀ àkọ́kọ́ ṣe Ádámọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba dá tán kìí ṣe ìbádà ìlímù ni Ọlọ́run wá ní Ádámọ̀ àti dá ọ tán Ọlọ́run wá ní wá àlámà Ádámọ̀ lè àsìmá kullaha Ọlọ́run láàyò nǹkan kankan lẹ̀ ìlímù lè àsìmá ni kìí ṣe gbogbo nǹkan ládàmà mọ́ kò mọ gbogbo ẹ̀ ìlímù lè àsìmá nìkan lọ́lọ́run fi mọ́
wàhábíyà sínú ìlímù wàhábíyà ni ọlọ́run máa bùn ni torí pé iṣẹ́ tó fẹ́ lò ó fún ni àmọ́ tànábì ó ní ìní fún ọ ó wà fúnra rẹ ni ìní fún ọ ní wàhábíyà kàsìbíyà nìwọ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ ni lọ́lọ́run fi ń sọ fún ànábì wípé tó o bá wá ṣe wàhálà tán sanukiri uka fàlà tansa. sanukiri uka fàlà tansa. ṣé ọmọ yìí pé ìtọ́lọ́hún sọ fún ànábì rẹ ni pé ìkírá lọ́ọ̀kà ọlọ́run wá ní tó o bá ti wá ń kà fọkànbalẹ̀ torí wípé bá a fẹ́ fi lé omi yìí náà rọ̀ṣúlá a ti mọ̀ pé èyí mọ̀ kéwú ẹ̀ mọ́ká ẹ̀ mọ́kọ ẹ̀ sì mọ́ká ẹ̀ mọ́ké àmọ́ ńgbà táwa ti sọ fún ọ pé o máa ké sanukiri uka fàlà tansa. sanukiri uka fàlà tansa. ọ̀rọ̀ wa ní bá a bá ti wá ń kà á fún ẹ tá a sì ti fi mẹ́ ò ní gbàgbé mọ́ àmọ́ tó o bá fẹ́ kó wá pọ̀ sí wàkúl rọ́bì zidni ilma. wàkúl rọ́bì zidni ilma. àmọ́ wàá dámọ̀ iṣẹ́ tiẹ̀ ni pé à ń bí òhun bí asma'illahi ẹ̀rí allama ádámà lè asma'a à ń bí òhun bí àsìmọ́ ìntòkọ̀ náà ló béèrè lọ́wọ́ ẹ̀ ìntòkọ̀ ni ìmọ̀ àmọ̀jù wá ní ṣètánì fi ṣàgbákò àmọ̀jù ló kó bá ṣètánì gbogbo ẹni tí bá ti ń wíwì kúwì lónìí tó ti yàtọ̀ ànábì ni mọ́ni àhàdáṣà fi amúrìnà haza mọ́lẹ́ ìsàmínú fàwùwọ̀rọ̀ dù á dá padà fún ìmọ̀kímọ̀ ló mọ̀ ànábì ó sì bọ́nújẹ́ fún wa tó tayọ lọ́dọ̀ àwọn àáfà káàfà oníwẹ́ ìlú lè ummati min ulama iṣu ó ló mọ̀ ṣe fún wọn o àgbákòmọ̀ ṣàwọn ọjọ́ wọn o wọ́n ní kí ni ó ní lè ummati fáwọn ọjọ́ mi min ulama iṣu yìí àwọn àfààbù alladhina àwọn tó dá sí wípé wọ́n mọ̀ wí ma la ya'qiluna wa ma la yaf'alun ní táwọn gan ò mọ̀ tí wọ́n èé sì ṣe ni wọ́n mọ̀ wí iṣẹ́. ànábì ádámà nígbà tó wá wí tán ọlọ́run ní alámọ̀ àkúl ṣé yìí sọ fún yín ọlọ́run inú Suratul Baqara náà ni nígbà fọlá máa ń bá àhún bí asma'ihim qala alamu aquli lakum inni a'lamu ma la ta'lamuna. qala ya Adamu anbirhum bi asma'ihim falamma anba'ahum bi asma'ihim qala alamu aquli lakum inni a'lamu ghaiba as-samawati wal ardi وأعلم ما تبدون وما كنتم تكتمون. Ọlọ́run tú àṣírí àwọn màláíkà fún wa. àṣé ìtàwọn màláíkà ń wí bẹ́tẹ̀ yálù fi ọmọ yorùbá sí lùfí wáyà ríkù dùnmá wà náà nùnú sàbíhù bí àmùdíkà wọn nùkọ́ dísù lákà ọlọ́run ní ẹ̀dákẹ́ ìní àlámù mọ́ látà àlámù. ọlọ́run padà wá tú àṣírí wọn pé máa kún tó tákìtù múnà ìtẹ́ ẹ̀wí jáde èmi ọlọ́run mà á ìgbà tó yẹ pé alimu lè gé ibi wá ṣàhádà ni. ànábì ádámà ọlọ́run wá sọ yí pé ìwà ádámà òsùnkún áńtà. wàyí kúnlẹ̀ al-malaikati òyìnbílẹ̀ ádámà pàtàkì ìwé. àfáàyí má dàmí àfáàyí má dàmí padà sẹ́yìn. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. ọlọ́ni òsùnkún ìrẹ́ áńtà tàòkìdù wá dé ìwọ gangan ní ń bá wí o
ẹ̀ǹbẹ́lòmí ìwé wọ́zà o yúkà àtìyàwó rẹ̀ tá a fi fún ẹ alìjánná tẹ̀ ẹ máa gbénú àlìjánná àmọ́ gbogbo ibi tó bá wù yín ni ẹ máa bọ́ sí wàlá tákìrọ̀ bá háàzì ṣàjàrọ́tà ẹ gbọ́dọ̀ débi igi yìí tẹ́ ẹ bá débẹ̀ fatakuna mina zọ́ọ̀lì ọlọ́run ti fún wọn nímọ̀ tí ó ṣẹlẹ̀ sí wọn falamma zaqa ṣàjàrọ́tà àwọn méjèèjì ni wọ́n jọ jẹ́ zaqa alifulisnain falamma zaqa ṣàjàrọ́tà nígbà tí wọ́n dé fatakuna mina zọ́ọ̀lì mina ọlọ́run ní mo wá fi hàn fábàdá tí láwùn mọ́ sáwọ́ àtùkù mọ́ àṣẹ òhò láwà ẹ wo ìmọ̀ ọlọ́run wá ní gbogbo wàtọ́fì kọ́ wọ́n wá ń sá káàkiri ẹ máa lọlẹ̀ fada kófìlà àìbí mustakọ rúnwọ́mọ̀ta ó ní ilẹ̀ ayé ní ẹ̀ ní pẹ́ńbẹ́ ẹ wò mọ̀ ẹ wọ́n bọ́lọ̀ ṣe ń lo ìmọ̀ igi kan péré ló wá ṣàánú wọn àánú tó ṣe lọ́lọ́run fi wá ń sọ yìí pé wà tíìnì wà zaituni wà túrì sinina wà hásàlì báládìlì àmín. wà tíìnì wà zaituni wà túrì sinina wà hásàlì báládìlì àmín. ẹ wo bọ́lá ohun tí wọ́n ń sọ nígbà tí ó wàá padà síbi ìmọ̀ ó wá ní arahamanu kò dákọ rẹ̀ níbi ìkírá ó wá dákọ ara rẹ̀ níbi rahman ó lé mi ní arahamanu torí pọ́rọ̀ ayé ni. Allamal Qur'an. ìwọ tí kùránì ó yé tó fi ní tútùkùtù ọlọ́run ni ó fi hàn ọ́ ẹni tí ó sì ní gbọ́ yé bẹ́yẹn ká bá ń ṣe rádaràdá nínú ayé èmi èékà kún kódà kèé bè mí lẹ́rù kèé sì jẹ́ tuntun fún wa kó máa wá jẹ́ mọ̀ àwọn tájọ bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì tí wọ́n sún pẹ̀lú ànábì ẹ rí bí wọ́n ṣe sórí ibú ni sáwà àṣàfẹ́kù bẹ́ẹ̀ ní tí ṣèìtáánì fàzálàhùn má ṣèìtọ́nù hàn ọlọ́run ní ṣèìtáánì àzálà ló lò bó tiẹ̀ já sí wípé kìí ṣe bẹ̀ náà lọ́lọ́run torí ẹ̀ fẹ́ dá wọn sí tẹ́lẹ̀. ṣèìtáánì ló ṣe kí ni alẹ́ àdúlùkùmọ́ aláṣàjàrọ́tì lèkúlìdì wàmúlikí nígbà tó ti mọ̀ pé nǹkan méjì tí màá wù wá nẹ́nu afẹ́kẹ́mi wọ́n ó gùn a sì fẹ́ kárí ṣe láyé mo ti sọ́njòkó kan láàárọ̀ yìí ní gẹrẹwú kó tó di pa lọ lé bàbá wa Mágàjí Kúrè tó ṣaláìsí tá a lọ sí fìdáhùn ń bẹ̀ wá sí fìdáhùn mo wá sọ mo ní gbogbo ẹni tí ó bá tọrọ gbogbo ẹ̀yin bímọ ẹ tọrọ ọmọ àsọ́ọ́lìhì ẹ má tọrọ ọmọ ológo torí Ṣètánì lọmọ ológo ẹni tó lógo tó Ṣètánì ò sí kò sí ní í sí ẹni ó gbajúmọ̀ tó Ṣètánì ò sí kò sí ní í sí ẹni ó níjọ tó Ṣètánì ò sí kò sí ní í sí ẹni ó kù lẹ́mìí tó Ṣètánì Ádámù gan ó bá Ṣètánì láyé ni. ìkẹyìn ọ̀kan ọ̀rọ̀ alájẹ́ àgbà mo sọ débẹ̀ mo lẹ́ni tó sọ yìí pé kò sí ẹni ọlọ́run ṣoore fúnnú ayé yìí tó tàlàjẹ́ àgbà mo wá sọ fún pé wíkúwí ló wí pé àwọn tọ́lọ́run ṣoore fún tó jàlàjẹ́ àgbà lọ ń bẹ èyí tó ń rí nù mo wá ní Ṣètánì oore tọ́lọ́run ṣe fún tó pọ̀ ẹyọ kan lọ́lọ́run ṣe fàlàjì àgbà tí ò ṣe fún Ṣètánì ó dùn fàlàjì àgbà mọ́ kó dùn fún Ṣètánì bàbá lálàjì àgbà gùn lẹ́mìí ìṣẹ̀mí wọn ò tó ti Ṣètánì tàbá lálàjì àgbà níjọ ìjọ wọn ò tó ti Ṣètánì kódà ó kọ tí ẹlòmíì ó máa ní àsìgbọ́n nìsí tí ó máa wá sọ yí pé ẹ ò wá rí fàlàjì àgbà wé Ṣètánì
ibi tó bá yé wọ sínú. Ṣèyítánì ta ló kọ tó pọ̀ jù? Kódà tẹ́ ẹ bá ń wá ẹni tó páyọ̀ Ọlọ́run jù nínú tọ́lọ̀ ń dá Ṣèyítánì mẹ́mẹ́. Ṣèyítánì kamathali ṣèyítọ́n idh qala lil insani kfur falamma kafara qala inni bari'un minka inni akhafu Allaha rabbal alamin. Kò páyọ̀ Ọlọ́run. Suratul istijaba inú ọ̀ntọ́lọ̀ fún Ṣèyítánì nù. Ó ní Rabbi anzirni ila yawmi yub'asun. Lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run ní innaka minal munzarina. Lẹ́sẹ̀kẹsẹ̀ a máa wù ẹ́ hàn tó bá lu opportunity òun láti fi tọrọ àforíjì náà ni kò bá àforíjì. Àmọ́ tọrọ àgbákò Ọlọ́run ní àgbákò rèé. Ó ní innaka minal munzarin. Ó ti gẹ ní àmọ́ òwúrọ̀ ó wá dàbí ìgbà tágbára Ọlọ́run ká. Ó wá ní fabima agwaytani la aqudanna lahum siratakal mustaqim. Wọ́n ní inna ibadi laysa laka alayhim sultan. Ọlọ́run ní laysa alayka inda ibadi laysa laka alayhim sultan. Ọlọ́run láwọn ẹrú mi nìkan. Àwọn wo wá lẹ́rú Ọlọ́run ya wa kulli ibadi alladhina asrafu ala anfusihim la takinatu min rahmatillah. Ọlọ́run wá ní ar-rahmanu allama al-Qur'ana. Ar-rahmanu allama al-Qur'ana khalaqal insana Allamahul bayan. Allamahul bayan. Àlàyé pé Ọlọ́run lọ́lọ́run. Ọlọ́run nìkan lónìí. Lọ́lọ́run fi pé ànábì ló fi sọ yí pé Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. Sọ fẹ́ para rẹ ni. Ma anzalna alayka al-Qur'ana litashqa. Ọlọ́run ni wọ́n Muhammad rẹ tó bẹ́ẹ̀ lasta alayhim bimusaytiri. Lasta alayhim bimusaytiri. Illa man tawalla wa kafara. Illa man tawalla wa kafara. فيعذبه الله العذاب الأكبر. فيعذبه الله العذاب الأكبر. إلا من تولى ààrẹ tí ó bá tọpinpin wọn kódà ilá ẹni ó lè tọpinpin man tawalla tó bá yẹ ìpadà wá kàfàrà ó tún wá ṣe kèfèrí àmọ́ kò tún kẹ̀ فيعذبه الله العذاب الأكبر. Ọlọ́run wá níbẹ̀ bá wá fẹ́ wá mọ̀ Muhammad nìkan lábùn. Òun lábùn. Àmẹ́yìn yòókù tẹ́ bá dáyé ẹ wá mi nùún. Wà ní kọ̀ọ̀lá mi. Wà ní kọ̀ọ̀lá mi ẹ̀kọ́ máa yọ sí tọ̀rọ̀dá. Máa àwọn tà ilé ìbátí rabbika ìbàjẹ́lọ́. Àárín nùún wọ́n ní kọ̀ọ̀lá mi. Wà máa yá sí tùrú náà àti tí àlìkálà mi ń kọ. Ó ti sọ wípé alámàbílì kọ̀lámì alámàlì ìnsánà máa lámúyà àlámù. Ọlọ́run ní ẹ wà á lọ lè kéwú. Tẹ́ ẹ bá ti wá délé kéwú tẹ́ ẹ wá ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Tẹ́ ẹ bá ti wá ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ kí ni iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe? Ẹ máa sọ dédé ntẹ́ ẹ lè ṣe. Ntẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ̀ ní í ṣe. Ẹ má máa wí torí pé kàbúrà mákítá indallahi an taqulu ma la taf'alun. Kàbúrà mákítá indallahi an taqulu ma la taf'alun. Ọlọ́run níbẹ̀ yá ayyuhallazina amanu lima taquluna máa là àtàfò èsì ẹ̀yìn àfá èsì kí ló dé tà wá ń dayérú
tá Nábì sì ti sọ yìí pé ìfìnẹ́ẹ̀nì ìzá salahatil ummatu kulluhu wa ìzá fasadatil ummatu kulluhu al-ulama'u wal-umara fasadun kabirun alimun mutatikun. fasadun kabirun alimun mutatikun. wa kibaru minhu jahilun mutanassiku. wa kibaru minhu jahilun mutanassiku. Huma fitnatun fil alamina azimatun wa ma bima fi dini yatamassaku. Kò sí tó kùnú ẹ̀sìn tẹ́nìkan fẹ́ mú wa mọ́. Kò sí nǹkan kan tó wà nú ẹ̀sìn tẹ́nìkan tó fẹ́ mú wa mọ́. Ma farratina fil kitabi min shay'in. Gbogbo ẹ̀ lọ́lọ́run ti pàdé pé èèyàn bá ṣẹ̀ṣẹ̀ kan ló yá kù. Iṣẹ́ táwọn alájẹ́ àgbà ṣe kalẹ̀ in tó kù wá kù tó yẹ ká máa dánú ẹ̀sìn ní ìsinmi ká máa ráwọn èèyàn létí pé bó òun ó ṣe pàdé Ọlọ́run. Kò sì sí nǹkan kan tá a fi pàdé Ọlọ́run tó tayọ àdín. Kò wá sí nǹkan kan tí ń jẹ́ ẹ̀sìn tó tayọ as-salat. Ànábì ní man salla arba'ina yawman salawat. Ẹni yòówù tó bá kírun 40 ọjọ́ lam yafut fihinna takbiratul ihram tí takbiratul ihram ò wá bọ́ máa lọ́wọ́ níbi ìrun 40 ọjọ́ tó kírun kataballahu lahu bara'atayn. Ọlọ́run wàá kọ bàráhà méjì fún bara'atun minan nifaq wa bara'atun minan nar. Ntó yẹ kó máa dá wàhálà lẹ́nu ẹ̀sìn lónìí òun ni wípé kí l'Ànábì sọ nípa irun. Àìmọ̀yàwó èèyàn mọ́gbọ́n mọ́kànbùlí wọn má bàa dímọ̀. Alájà àgbà ní ẹni tó gbàgbé sọ̀rọ̀ nínú irun. Ẹni tó gbàgbé sọ̀rọ̀ nínú irun. Bọ̀rọ̀ náà ò bá pọ̀ bàdíyà ni. Ẹni tó fojúlẹ̀ sọ̀rọ̀ nínú irun. Ẹni tó fojúlẹ̀ sọ̀rọ̀ nínú irun. Kódà bó ṣe di irun rẹ̀ bàjẹ́. Ẹ̀wọ̀dún àwọn bàbá tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ náà ní àrọ́bá làwa bá. A sọ̀rọ̀ ọ̀run mọ́. Àwa tá a jọ mọ kéwú. Ààyè bàbá wa Sẹ́ríkí Mọ́là mẹ́yìn la wà. Ló jẹ́ ń sọ yín pé nǹkan àìrímú lọlé tá a kọ́ lọ́rọ̀ Ànábì náà ni pé bu'istu mu'alliman. Ọlọ́run gbà Ànábì dìde láàfáà. Àfọ òdodo sí ni. Wọ́n sì ní àrìjálù àrìbà àwọn tí wọ́n mọ̀ pé àwọn láàfáà mẹ́rin ni tí gbẹ̀yìn ayé bá dé. Alladhi yadiri wa yadiri annahu yadiri. Ó mọ̀ ìsì ló ń tí ó mọ̀ fazalika alimun fasalu. Onímọ̀ lòun ò ẹ bèrè lọ́wọ́ ẹ̀ nípa ẹ̀sìn torí páwọn ọlọ́lọ́ ní fasalu ala dhikri in kuntum la ta'lamun. Ó wá ní alladhi la yadiri kó mọ̀ wọ́n yadiri annahu yadiri yóò máa wá sọ pé òun mọ̀ kó sì mọ̀ fasalika gáàrẹ̀ mútàkábírùn fàjítẹ́nìbù ẹ jìnà sí torí kò ní gbọ́. Alladhi yadiri òun mọ̀ ń tiẹ̀ wala yadiri annahu yadiri àmọ́ kò lóhun tó mọ̀ fàzálíkà gáàfìlú òpónúnù fànàbíhù ẹ̀tájí. Alladhi la yadiri kò mọ̀ wà la yadiri annahu la yadiri kò tó wá mọ̀ kó wọn mọ̀
fazalika jahilu aláìmọ̀kánu fa'allimuhu ẹ̀kọ́. Gbogbo ẹ̀yin ọmọ kéwú ẹjá lọ ṣọ́ra fún ọ̀rọ̀. Ibn Abbas ó ní ìzá kẹsúra lè kàlámù fasakituni. إذا كثر الكلام فذاكروني فإن الدين يفسد الكلام. فإن الدين يفسد الكلام. ẹ má jà torí ayé páyé fẹ́ sọ yí pé ká máa wá sọ ní tí ò sí nínú ẹ̀sìn. Ọlọ́run ó béèrè lọ́wọ́ wa. Ẹni tí wọ́n sọ sí lọ́rọ̀ gan ká sọ sí lọ́rùn yóò jẹ́jọ́ ká tó wá sọ pé àwa tá a sọ. Ẹni àánú tí àmọ́ ẹgbẹ́ yẹn káàánú wa máa ṣànábì Ìsá. Ànábì Ọlọ́run burú fa. Ọba mi yẹn ó burú gan. Ó mọ̀ pé kò péré ẹ̀ lọ́lọ́run fa. Ó sì tún sọ fún wa nínú Kùránì pé tó bá dijọ́ àlìkíyámọ̀ òun ó kú